ètò yìí root culture láti ìlú Dublin ọmọ yín Hakeem Rahman Akínọlá tó ń pè ní Ozone bàbá. wọ́n ní kò ní wá o wọ́n ní kò ní ṣe é ṣe mo ní yóò ṣe é ṣe. oníwèlè atẹ̀lé ni wọ́n tẹ̀yìn aláàánú àwọn mẹ̀kúnnù. àwọn ọ̀yá tèmi ní o ìyá tèmi ní o alàgbà Sunday Igboho Oosa. ibikíbi tí a bá ti ń gbọ́ wa ní ètò tí ò ní káàkiri Áfíríkà àwọn ti Amẹ́ríkà Asia pàápàá ẹ̀yin ti Europe ẹ̀yin ti Dublin ẹ káàbọ̀ sí ètò yìí. ẹ̀yin tí a rí gbọ́ pé yìí ṣe fọ́tò yìí ṣe balabala yìí ṣe fíìmù. Sunday Igboho ṣàlẹ̀ rí nínú yàrá tèmi Dublin ẹ̀ tó bẹ́ẹ̀. àwa wa ẹ káàbọ̀ sí ètò yìí bá wa kí àwọn ará ilé. broda mi àǹtí mi ẹ wà ní Europe Amẹ́ríkà káàkiri àgbáyé ẹ kú wàhálà Ọlọ́run ọba tó ní ayé tó lọ́run àti kékeré òkòdélé ẹ ní kú sájò láṣẹ Ọlọ́run. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. àbáwá Sunday Igboho ẹjọ́ tó Ọlọ́run àwọn èèyàn ti da ìbéèrè bò ní lóríṣiríṣiríṣiríṣi wọ́n ní ta ni Sunday Igboho gan pàápàá. ẹ ṣé mo dúpẹ́ ìlú wa ló ń jẹ́ Igboho ó wà ní Ọ̀yọ́ state under Ọ̀yọ́ state ní village wa yẹn wà orílẹ̀-èdè local government Igboho Òkè Ògùn la wa so mo wà ní Mọdákẹ́kẹ́ láti bí 1985 ibẹ̀ mo gbé dàgbà so ń bẹ ni bàbá mi wà wọ́n máa ń pè bàbá mi ní bàbá Igboho nílùú Mọdákẹ́kẹ́ sẹ́wọ̀n pé tẹ́yìn bá ṣe wà ní Dublin sí ni tẹ́yìn bá jọmọ Ìbàdàn wọ́n lè mọ̀ pé ní bàbá Ìbàdàn tẹ́yìn bá jọmọ Èkó wọ́n lè mọ̀ pé bàbá Èkó so ìdí tó fi ń pe bàbá mi ní bàbá Igboho ń bẹ ń gbà yẹn so ngbà tí ogun Mọdákẹ́kẹ́ àti ìfẹ́ wa ṣẹlẹ̀ ní 1997 mo jẹ́ nìkan tó kópa nù wàhálà ogun yẹn ẹ mọ̀ pé ibi tá a bá gbé là ń ṣe gbà tó ń jólè dáàdi wa ń bẹ̀ mí náà wàá spark pé ẹ̀ kó rí bẹ́ẹ̀ náà so àjọ fa wàhálà yẹn ńgbà yẹn tógun yẹn fi lọlẹ̀ gbà tógun yẹn ṣẹ́tù dáàdi mi kúrò mẹ́ àwọn padà sí ìlú wa ní Ìgbòho lọ́yọ̀ state so ó wá pè mí nìkan ń bẹ̀ so àwọn yẹn wá yọ Sunday tẹ́lẹ̀ wọ́n máa ń pè mí Sunday ọmọ bàbá Igboho wọ́n á kú yọ ọmọ bàbá Igboho náà bá kún pè mí Sunday Igboho direct pé Sunday ọmọ Sunday Igboho tó jà fún wa ń gbà. wípé ẹ̀yin náà ti di bàbá. bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀yin wálé bó ṣe di Sunday Igboho lẹ gbọ́ yìí o kí wàá ní àjọṣe yìí gan pẹ̀lú Ìbàdàn ọ̀la. ẹ ṣe ìgbà tí ogun yẹn tán ní nǹkan bíi around year 2000 tí gbogbo yẹn lọlẹ̀ díẹ̀ àwọn aráàlú yẹn wá ní pé àwọn fi mí ṣe alága ọ̀dọ́ ìlú Mọdákẹ́kẹ́ àwọn tó fi mí ṣe chairman àwọn ọlọ́kadà ń bẹ̀ gbogbo nǹkan ń lọ bó yẹ kó lọ gbogbo àti yàtọ̀ mọ̀ pé ìlú tó kún bá ti jà ọ̀tẹ́ máa pọ̀ báwọn kan ṣe gbógun dìde ní ẹgbẹ́ ṣé Sunday jọmọ Mọdákẹ́kẹ́ bọ́mọ Ọ̀yọ́ state ní Sunday ó wá látọ̀ Ọ̀yọ́ state ó wá sọ́sùn bí torí kó ti jagun fún wa bí lẹ́wọ́n fi ń jalaga lẹ́ fi ń jalaga ọ̀dọ́ jẹ gbá wọ́n ṣe gbógun nìyẹn ṣùgbọ́n àtọ́ gbógun yẹn àjọ lẹ̀pọ̀ gan ajá gan ìyá ẹ̀ pọ̀ gan débi pé ogun yẹn lágbára gan bàbá ọba Mọdákẹ́kẹ́ yẹn Ògúnṣúà ó fẹ́ràn mi gan torí mo fẹ́ mọ́ ń bẹ̀ mo bímọ síbẹ̀ everything so bàbá yẹn so like me bàbá yẹn wá ní ó wá pè mí jọ kan ó ní Sunday mọ́ ní ẹ̀ ó ní sẹ́ mo mọ̀ wọ́n dìtẹ̀ mo ní mo mọ̀ ó ní àwọn náà lọ́dẹ̀ wàá bá wọn pé káwọn fi mí jalaga ọ̀dọ́ torí pé gbogbo wàhálà tí mo ṣe fáwọn aláìsàn ọmọ ìlú Mọdákẹ́kẹ́ tí mo wá látọ̀yọ́ state sọ pé làwọn fi mí jẹ̀bọ̀ oníṣẹ́ wọn tún ti gbógun dìde pé kì í sọ ọmọ Ọ̀ṣun state káàtì àlọ́jọ́ ọmọ bìkan lọ́sùn a lè sọ pé bọ̀ ẹ̀yẹn wá látọ̀yọ́ state a fi ń joyè lọ́sùn ẹ fi ń jalaga ọ̀dọ́ lù ó sọ pé wọ́n fẹ́ wá ká mi mọ́ o àmọ́ ní wọ́n bá mi lé náà ẹ mọ́ fi wọ́n lẹ̀ kábíyèsí ìjà yẹn pọ̀ gan ṣùgbọ́n àtijọ́ yẹn wá sẹ́tù mo wá decide dáàdì mi wá pè mí pé Sunday ibi tí yẹn bá ti jagun tí yẹn ti níyì yẹn máa ń kúrò ńbẹ̀ ni ó ti níyì ńbẹ̀ yẹn ó kọ́ yóò lè parẹ́ ńlú yẹn táyì fi máa tán tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ogun yẹn wọ́n máa dárúkọ ẹ̀ tó kúrò ńbẹ̀ fún wọn ọmọ Ọ̀yọ́ state ní ẹ mú sí ìlú tó bá wù ẹ ní Ọ̀yọ́ state mi máa bọ̀ lé àmọ́ lẹ́mi ọ̀wá lè máa dún sí Ìbàdàn ni ẹ Ìbàdàn dá ọmọ Ìbàdàn Ọ̀yọ́ state náà ló ṣe wà ó ti kọjá yẹ mú sí Ìbàdàn bí mo ṣe wọ Ìbàdàn ni. ojú òkú ní tì torí àwa Ìbàdàn pàápàá làwa àwọn ẹ̀gbọ́n wa sàkọ̀lẹ̀ ó sọ fún pé fìjà bí làwa lóríta mẹ́rin
orílẹ̀ òbí ajá. àwọn ọ̀fẹ́ ẹ̀mọ̀ wa ẹ̀mọ̀ àjùbọ̀ ẹ̀ ló gbọ́ àwọn tó ti ń pè látàárọ̀ tó ń pe ṣé Sunday ń bọ̀ ṣé Sunday ni wa ẹyẹ yẹn wa Sunday Igboho Oosa in Dublin live ṣẹ́ẹ̀ṣì ń padà bọ̀ torí mo ń sọ fáwọn èèyàn pé ẹ̀kan wá kí wá fẹ́rẹ́fẹ́ ní báwo lẹ ṣe débi gan. Dublin ọlá brọ́dà mi tó jókòó bíbá ìwàrákọ́lá olúwayé Dublin àwọn lèmi máa ń ṣeré wá kí ẹ̀mítà ẹ̀mí ọmọ akẹ́ pèmí kí Sunday mbolo wa ṣeré wá kí mi tí máa gbéra láti Germany bẹ̀ máa wọ London akẹ́ gbà bí wá gbà wọn ṣeré bí 2 days pàdé tó ń padà gbà mí mo máa ń ra mọ́tò tí wọ́n bá fi hàn mí because mo ti ń ṣe business yẹn ti pẹ́ mo ti wà online business mọ́tò yẹn ti pẹ́ láti bí 1996 ni mo ti ń ta mọ́tò ní Mọdákẹ́kẹ́ so gbà tí gbogbo ẹ wá di pé gbogbo ogun sẹ́tù tán tí mo rí pé bísíǹsì ò ṣe dáadáa mọ́ gbà tí mo wá dé Ìbàdàn tọ́lọ́dẹ̀ ti gbogbo wa mo kàn tún padà sí bísíǹsì mọ́tò mi yẹn mo ti rẹ́gísítà company láti fi 10 years ago Addison International Concept Limited mo dẹ̀ tún ní petrol station Addison Petrol and Gas mo rẹ́gísítà. ẹ̀yin náà rẹ̀ nìyẹn tó máa ń rí. Ọlọ́run ní bàbá Ọlọ́run ti. ẹ̀yin ará ilé ọ̀rọ̀ lẹ́gbọ́n ẹ̀ látẹnu òṣàgọ́gọ́ fúnra yìí iṣẹ́ ni tèmi o. He is a businessman. He's been coming to you for a long time. Èmi ti rí nígbà tí ọkọ wa tí wàá kọ́kọ́ gbé yín wá ẹ̀ ń kọjá lẹ́gbẹ̀ẹ́ mi náà ní tó bá bíi 7 years ago. Kí lẹ láìkì ní Europe gan torí ẹ̀pẹ́ láìkì Europe gan abẹ́ ní nǹkan tẹ̀ wá ń bá ní Europe. Ọ̀rọ̀ tẹ béèrè very good question ni because mo ti ń wá sí Germany láti 2004 mo ti ń wá sí Germany yẹn mo máa ń wá ara mọ́tò. Pariwo kan ẹ̀kan ra wọlé ra jáde yín. ọ̀rọ̀ mi ò pariwo ẹ̀ nǹkan tó lọ́ọ́ bá ti sẹ̀ǹkan fún àgbájú ò bá lómi láti wọ́n ṣe girigiri yà so ẹlòmíì sọ bá wá sí Germany lẹ́ẹ̀kan tàbí Dublin ní àwa rí Dublin ní ọ̀yọ́. fọ́tò wà kórì. mo ti wá sí London mo ti ní visa 5 years mo ti fẹ́ lò tán kìsì mo sẹ̀ ń wá so èmi kàn wá wọlé sometimes mo lè wọ London mẹ́ẹ̀ one day báyìí màá kàn ra tírà kí n tó dé sí London ni mo ti mọ nǹkan tí mo fẹ́ màá ti pe customer mi pé mò ń bọ̀ so pàdé mi ní airport màá fún lówó màá wọ mọ́tò mò ń lọ tèmi nìyẹn màá gba Germany lọ màá gbàbẹ̀ lọ Canada ní first wife mi ń gbé second wife mi ló wà ní Germany bí pẹ̀lú àwọn ọmọ bíi 6. Canada ní first wife yín wà. lọ Canada láti ìgbà tí wọ́n ti ń lọ láti 2006 mo ti ń lọ Canada yẹn náà láti. káwọn èèyàn tó dájú sí pé ilẹ̀kùn tó sí. Toronto wọn máa ń dé sí bẹ́ẹ̀ 5 years. Ọlọ́run bá alukura. wọ́n ti ní gbogbo nǹkan tó lọ. Ọlọ́run ti kẹwàá Ọlọ́run ti kẹwàá. Ọlọ́run ló máa ń ṣe nǹkan fún yẹn. bẹ́ẹ̀ni. Ọlọ́run ni Ọlọ́run ló máa ń jogún nǹkan fún yẹn kì í ṣe pé wá pé yẹn kàn máa ẹ ti understand. ẹni tọ́lọ́run bá dẹ̀ ti fún àfi ká gbà fún. tọ́lọ́run bá fún yẹn tẹ́ ń sẹ́gàn tẹ́ ń pẹ́ gàn ẹ̀ ń pa Yorùbá la lẹ̀ gan ẹlẹ́gàn ló dẹ̀ lẹ̀ gan mi ń wo sáìdì bẹ́ẹ̀. àwọn àwa la lẹ̀ gan. wọ́n tó bá ń kálukú ló lè sọ́n pa àgbo. wọ́n ní tó wà wọlé ní ló lè fẹ́ ní sọ. o jẹ́ nìyẹn bàbá. ẹ já mi sí ọ̀bá mi mo mọ̀ pé wà involved into politics bẹ́ẹ̀ sọ fún mi èyí ò ṣe é fi pamọ́. ọ̀sẹ̀ fi pamọ́. láti rówó. tani bàbá yìí gan tó inspire yín ní politics tẹ́lẹ̀ sọ pé ẹni tí ẹ ń lò lọ́ọ̀kan tó mú yín wọ̀re. ìgbà tí mo kọ́ fẹ́ join politics yẹn ní around 1999 ẹ ṣe understand ìgbà yẹn iye 2000 ni mo dé Ìbàdàn mo fẹ́ join politics ní Mọdákẹ́kẹ́ bọ̀ ẹni tí mo ń tẹ̀lé gbà yẹn ń polówó àṣálù bàbá yẹn ń fi gbogbo ara ìgbà tí mo wá dé Ìbàdàn tí wàhálà ṣẹlẹ̀ ní nǹkan bíi 2002 láàrin bàbá làm àtàwọn bàbá Adédìbò pẹ̀lú Ládọjà wà pẹ̀lú bàbá Adédìbò ńgbà yẹn wọ́n fẹ́ gbàjọba yẹn lọ bàbá làm ní 2003 so Ọlọ́run dẹ̀ jogún nǹkan díẹ̀ fẹ́mi tó jẹ́ bí agbára wà lè pọ́njọ́ yẹn níbi ilé epo odò níbi ọ̀nà géètì yẹn so because èmi máa ń gbìjà mi láìké yẹn káyọ̀ síte yẹn kọkàn ráìdì yẹn ní àwọn. ẹ ti gbèjà ọmọ ìyá mi kan rí tẹ́ ọmọ gan èmi kan fílẹ̀ fún yín bá wọn. níbi ilé epo yẹn àti dílé epo táìmù epo wọn gan mo wá wà níbi ilé epo yẹn àti dílé epo láti bi 3 lóru ta line up the gate láti bi texaco kan níbi ọ̀nà odò yẹn Ọlọ́run ṣe ìbàdànjọ́ níwájú lọ so ìgbà tó wà ní nǹkan bíi 11 láàárọ̀ sí bíi 12 àwọn bàbá làmú ń lọ sí campaign àwọn fẹ́ repo àwọn náà repo wọ́n kàn wọ bẹ́ẹ̀ ni wọ́n line up àwọn ọmọ pọ́n bá ṣe everybody move back tábìlì sí ní àwọn yẹn ń sá èmi kàn á dúró pé àwọn àtàtì wà mí láti bíi 3 lóru ẹ̀yin wá débí 12 ẹ̀ ṣe move back ẹ̀ẹ́dẹ́rì kan fẹ́ repo níbo náà ti ń ṣe yẹn gbogbo àwọn bàbá arúgbó yẹn bàbá kan ṣubú láàrin títì wí tó ń na bàbá yẹn àánú bàbá yẹn ṣe mí mo ṣe bu mọ̀pọ̀ yẹn so yẹn pé bàbá tó ń na ìṣó jẹ̀rọ̀ bàbá yẹn ni bó làwọn Yorùbá ṣe máa ń ṣe báyìí ná bàbá Bíbélì ní bọ̀wọ̀ fún bàbá àtìyá ẹ̀ àtẹnikẹ́ni tó bá ju ẹ lọ mo sábà mílẹ̀ gbégbájú fún mọ̀pọ̀ yẹn bó ti kọ́ọ̀kì ìbọn sí mi nìyẹn ìbọn nítorí pé mo ń bọ̀ láti bi ogun Mọdákẹ́kẹ́ sí pé bọ̀ ọkọ̀ nítorí wọn sá yìnbọn yẹn pàrà èmi ò nǹkan kan ò ṣe mí èmi ò dẹ̀ sá gbogbo àwọn tó wà lépo ti dá àwọn mọ̀pọ̀ ẹgbẹ́ ẹ̀kẹ́ sún sẹ́yìn ó tún yìnbọn mọ̀pọ̀ tó mísì gidi ni ọba mísì gidi bí máa lẹ̀ láyà mọ́ sọ́díjà gan bàbá làmú wà nù mọ́tò táìmì yẹn bàbá yà wò pé
ọmọ Yorùbá gidi lé ìsà àwọn ọ̀nà yìnbọn sí látàrí ọmọ náà wọ́n yà orí kan ló bù làwọn ọlọ́mọ sọ pé ọmọ gbó lọ́wọ́ yà ó onígbò gẹ́gẹ́ láti fẹ́ lọ ṣe campaign lẹ́nì ọlọ́mọ yẹn burú gan lè pọ́nbẹ́ lè pọ́ láàrin wọlé pọ́ ànílé pọ́nbẹ́ o bàbá wa bọ́lẹ̀ bàbá ní kàn lọ pè mí wá wọ́n ní kí Alhaji Waheed Ọlátúnjí lọ pè mí wá ọmọ ẹ̀dẹ́ni máa yẹn bọ̀ Ìbàdàn ló náà ń gbé bàbá yẹn sọ pé Sunday Igboho because ìyẹn mọ̀ mí ó mọ̀ mí tiẹ̀ ó wá ń gbé ó ní mo mọ̀ bàbá ọlọ́mọ mi ni ó ní Mọdákẹ́kẹ́ ló ti wá àwọn oníwọ́dẹ̀ sọ pé ọmọ ògbóni ọmọ Ọ̀yọ́ state ń bí ni ó ní ọmọ Ọ̀yọ́ state bọ̀ Mọdákẹ́kẹ́ ló gbé dàgbà bó ṣe wá yẹn olóburú gan ni bàbá yẹn wá súnmọ́ mi máa ní bàbá yẹn náà wúrú nǹkan báyìí náà ẹ wo bàbá arúgbó tó ń nà pàtó tó ń nà bolẹ̀ ń bí báyìí irú yẹn jẹ́ wo ni èmi tó báyìí pé mi ni ó ń nà kò tẹ̀ ní dùn mí tẹ bá ní kémi mọ́ repo èmi ò jí sòrò. tùmọ̀ gbàlagbà. bàbá yẹn ti wà ń bẹ àjọ wà ń bẹ láti bi 3 lóru ni bàbá lámọ̀ wa ni oníkan lọ pé bàbá yẹn wa oníkan lọ pé bàbá yẹn ó fún bàbá yẹn ní 250,000 naira níjọ́ yẹn. ní ojú ẹsẹ̀. lójú mi ni kì í ṣe pé wọ́n sọ fún mi pé tẹ́rù pọ̀ ń bẹ̀ ká pọ̀ ń lépo gan àwọn yẹn hó ń gbà báyìí mo ṣe dúró tì wọ́n àwọn yẹn jà jáde pé yes mo lè bọ̀ wọ́n ìjọ àwọn Igboho ni ṣé Igboho nírọ̀ Mọdákẹ́kẹ́ ló gbé dàgbà ó ti lé ọ̀ràn nìkan kan bàbá lámọ̀ wa nìkan fún mi ní káàdì bóun fẹ́ kí n máa tẹ̀ láwọn pé bàbá Adédìbú ń dà wọ́n láàmú irú ọmọ tá a nídìí lélẹ̀. Alukuran bọ́lọ̀ ṣe mọ́ ti kẹ́ lórí pé ẹ kàn fẹ́ bẹ́ẹ̀ ṣe ń sàníyàn lọ sí tẹ mọ́ gbèjè yẹn ti yín. pé tèmi dé pé mo kàn gbìjà yẹn mo bá tún sórí rẹ mẹ́. ẹyẹ èèyàn tó bá ṣe yìí náà ẹ fẹ́ ṣe dára jù báyìí lọ bí Sunday Igboho ṣe jáde lọ gbọ́ yìí o olófẹ́nu ara ẹ̀ sọ́tọ́jú wa o wọn ò sọ o wọn ò ní kí n tún sọ abẹ́ sọ ẹ pọ̀ sí mi lẹ́nu kí n tún sọ. confam one on one. báwo mọ̀ bá dàgbé bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. bó ṣe ṣẹlẹ̀ gángan nìyẹn. èmi mo tún sí Europe ẹ̀yin tẹ́ ẹ̀ mọ story yẹn root culture akeem ozo náà fún olóòkùnrin tí ọ bàbá. èmi ti fẹ́ gbé tipẹ́tipẹ́ torí àwọn àbúrò tèmi kan wà tí ẹ mọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ ti gbẹ̀jẹ̀ gan ó ti pè mí láàárọ̀ pé kí n dárúkọ fún yín pé Ṣadé Kútọ̀run tí a ti sọ bẹ́ẹ̀ pẹ́ ti mọ́ Àbíkẹ́ lórí ìkarùn-ún ó ti ní yàrá mi ní ìyìn pé ìwé òní pé ìwé òní pé nígbà tí sọ́jà pé Ṣadé Kútọ̀run. wàláì bóyá sọ fún mi nù. bàbá sẹ́rí láyé wọ́n ti ń ṣàánú tèmi kí wọ́n tó débì Ọlọ́run ṣàánú gbọ́ wa Ọlọ́run fi yín kẹ́mi Ọlọ́run fi mí kẹ́yìn ẹ̀yin èèyàn pẹ́sọ̀ tó ti dùn sí mi ni pé ẹwà ní tó bírí ẹ mọ ralẹ ẹ mọ talẹ ṣé òótọ́ ní àbúrò ni. èmi ń talẹ èmi máa ń. wọ́n ní n béèrè lọ́wọ́ yín. kọ́lé ìgbà tí mò ń bá gómìnà Ìlọlá ṣiṣẹ́ dájọ́ tí mò ń ṣe di security fún lọ́sùn kọ́lé síbẹ̀ bíi 15 houses èmi ń tà mo máa ń rà téèyàn bá ní property tó bá fẹ́ tà tó bá sọ fún mi mo máa ń rà èmi ń jàjàlẹ̀ tó bá yẹn ẹ̀jẹ̀ lórí ilẹ̀ tó bá bá mi pé àwọn alágbára wọn mọ gbalẹ̀ yẹn wọ́n gbalẹ̀ lọ́wọ́ central stand tó bá bá mi tó sọ fún mi tó bá jẹ́ ẹni tí ó ní opportunity láti rí mi màá ní kó nìṣó lórí ilẹ̀ yẹn ọ̀ kí n kọ́kọ́ pa àwọn tó ń bá fa yẹn pé kí ló tẹ fi ń lọ́wọ́ agbára fún yẹn lórí ọ̀rọ̀ lẹ̀ kí ni tí alágbára ní bàbá kan wọ́n sá pìtàn ìwé tó máa ń pa yẹn ohun táwọn ìfọwọ́n pariwo mi nìyẹn o tí n bá rí pìtàn tó pa yẹn irọ́ ló ń pa màá lọ sórí ilẹ̀ yẹn màá lọ lé wọn bí ilẹ̀ yẹn màá wá gbalẹ̀ yẹn fáwọn bàbá tí mo mọ̀ pé wọn ò ní ẹni tó lè gbìjà wọn tó wọn lẹ́nìkan kan àfọ lọ́hùn màá support wọn tó bá jẹ́ ẹni tí ò l'opportunity àwọn kan pọ̀ tó máa ń lọ ní sambo this land just Sunday Igboho àwọn ò rí mi rí. nígbà tí bàbá Adédìbú ń bẹ láì kọ́lọ̀ fọ̀run kẹ́ bàbá ọ̀pọ̀lọpọ̀ àrísàmbọ̀ this land belong to Adédìbú wọ́n ti rí kó kọ bàbá ló lè dẹ́rù àwọn tó fẹ́ yàn àwọn jẹ́ ń bẹ̀. sọ àwọn tó bá ti wá rí pé àwọn ò lè rí mi wọ́n á lọ bá àwọn tó bá súnmọ́ báyà bí àwọn ọmọ tí ń tẹ̀lé mi pé àwọn ẹ̀lọ́ fún mi 10,000 ẹ̀lọ́ kọ́kọ́ bá láyé síbẹ̀ àwọn ẹ̀ máa sá ni táwọn ẹ̀ bá ti wá rókọ̀ mi ń bẹ̀ wọ́n máa wá sábà mi pé ilẹ̀ kan bàbá àwọn kan. kẹ́yìn tiẹ̀ mọ́wọ́ tẹ̀ mẹ́sẹ̀. àwọn béèrè pé ń bolo wà tán bá júwe màá ní òkè ẹ lọ gẹ̀ẹ́tì ẹ̀ ń torí sáńbọ̀dù ẹ̀ ń fi mi wá ìgbà tí ẹ bá máa dé a ní ẹ̀sà òun ọmọ bóun ṣe fẹ́ rí mi lòun fi lọ nígbà tí wọ́n dẹ̀ òun ti ra lẹ̀ yẹn ti pẹ́ òun ọ̀dẹ̀ rówó tóun fẹ́ fi develop ẹ̀ so àwọn yẹn dẹ̀ fẹ́ fọwọ́ agbára gbalẹ̀ yẹn lọ́hùn bóun ṣe lọ sábẹ́ nìkan nìyẹn náà bá ní kí wọ́n lọ gbórúkọ Sunday Igboho síbẹ̀. ok ìwé ìrìn ìrìn àgbà yẹn kọ tí n bá máa gbà wẹ̀ máa kó ti ra ti pẹ́ máa wù bí sọ́fì ẹ̀ máa lọ confam ẹ̀ gbọ́dọ̀ ti ẹ̀yin pípù yìí kílẹ̀ fẹ́ gbalẹ̀ yẹn fún lọ́wọ́ ẹ̀ fún ẹ̀ filẹ̀ ẹlẹ̀ fún náà ìyẹn lóhun ti ra lẹ̀ ti pẹ́ ohun tó ní nìyẹn ọ̀lẹ̀ fẹ́ dẹ́sẹ̀ ní ẹ̀yin bàbá kan bàbá wo ni bàbá wèrè tí ó tọ́ ti so later máa dictate pé irọ́ làwọn ẹ̀ fẹ́ fọgbọ́n gbalẹ̀. kí n fi ọ̀rọ̀ kan yín lẹ́sẹ̀ tẹ́ ẹ mọ̀ ìjọ kan mo wà ní police headquarter ní Ẹlẹ́yẹlé ẹ wá ó ní ẹnìkan bẹ̀rẹ̀ aláìjà secretary to the police commissioner mo fẹ́ confam bẹ́ẹ̀ ṣe máa ń ṣe research ní ti bí mo ti mọ̀ rẹ̀ mọ̀ kí mo mọ̀ àbí mo sọ wáyé sọ̀kalẹ̀ wọlé ẹ wá sọ̀kalẹ̀ ní white jeep ẹ̀rọ táwọn boys mẹ́rin wọ́n ní bẹ́ẹ̀ ṣe sọ̀kalẹ̀ fẹ́ gbìyànjú kí yẹn bọ̀dì wá sáré báyé Sunday Igboho ń jẹ́ mi kọ́pa yẹn bọ̀tẹ́yìn rẹ̀ yìí sóti yín wọ́n pe alájà pé
ẹni yìí wọ́n ní wọ́n báyọ̀ jàǹgboro àtọlọ́pàá báyìí ṣe close ó ní bẹ́ẹ̀ ṣe máa ń wá ṣe research nìyẹn wọ́n ní ẹni ṣe research he must be educated ṣẹ́mọ̀ torí ẹlòmíì kó tó ṣe dọ̀gbọ̀n àkótó bóun gbéjà yẹn gan kò ní bèrè ẹjọ́ kò dá ọlọ́run kò fẹ́. yóò kàn tó pọ̀ ti kan ní mọ́pa òun lọ bẹ̀ ṣúti ẹ̀yin fún ara yín wá sí ọ̀dọ̀ ọlọ́pàá níbo lẹ ti ní gbú àìdíà yìí wá torí àìdíà àwọn pòfẹ́sọ̀ nìyẹn o. ìgbà tẹ́mi máa ń rò ní pé sẹ́mọ̀ tí bá rojọ́ fún mi sìn Yorùbá ní tí ìkà bá rojọ́ ìkà kọ́ ló máa dáa tó bá sọ tẹnu ẹ fẹ́ mi tó ní ẹ mo ṣe police work lórí ilẹ̀ ẹ̀lẹ́ ọ ti dọ́dọ̀ CP ọ̀rọ̀ ẹ ti dọ́dọ̀ gbà mú láti lọ wádìí pé ẹ sà ìgbà tẹ́ ẹ bá wọn dá sọ̀rọ̀ yẹn sà ẹ dá kan bínú sà ìmọ̀lẹ́ bá wọn dájọ́ yẹn sí tálẹ̀ rò pé ó ní right sẹ́sìn náà sàn tọ́lọ́pàá ti jábọ̀ pé ẹni tó ní right gangan lẹ́nu yìí ìgbà táwọn sì wádìí ìwé ẹ̀ òun lọ jẹ lọ but àwọn ọmọ yẹn kàn ń dà láàmú àwọn ti bá wọn sọ̀rọ̀ chájì wọn sí court ṣẹ̀dẹ̀ ráwọn ọmọ onílẹ̀ yẹn wọ́n lẹ́nu débi pé tẹ bá gbé wọn lọ sí court àwọn náà ní court o. díẹ̀ mo fọlọ́ ń bura fún yín. ní Nàìjíríà táwa. àwọn náà ní court o adájọ́ kò ní fèlì wọn àwọn náà máa dá láre àwọn náà máa jẹ lọ lẹ́yìn tí ò bá lágbára tí wọ́n dẹ̀ bá lágbára tàbí mú ẹ̀ tó dẹ̀ dúró lọ́wọ́ tó lè bá wọn fà á wọ́n máa rọ ẹnìyẹn dànù ní court wọ́n máa lé wọ́n á gbalẹ̀ yẹn so tí n bá rí irú nǹkan báyẹn tí n bá rí pé wọ́n ti charge wọn sí court ẹni tí wọ́n gbé lọ court yẹn ló nílẹ̀ bọ̀ kò lágbára láti ṣiṣẹ́ ẹ̀ so màá wá ní òkè ẹ lọ gbé sáńbọ̀dù mi sórí ilẹ̀ èmi gẹ́gẹ́ máa wá tẹ̀lé lọ sí court mo ti tẹ̀lé àwọn bẹ́ẹ̀ lọ sí court tó márùn èmi ọkàn jókòó nu court tí wọ́n bá ti pẹ́ ni tí mo rí pé kò léèyàn kankan yẹn èmi á dìde pẹ̀lú ẹ̀ adájọ́ máa pe ọlọ́pàá wọlé pé kí lọ́kàn ti gbó wọn lọ tẹ̀lé ẹrú ọlọ́yẹn wá ni o adájọ́ pé ọ̀rọ̀ ilé yóò pa àwọn ti gbígbé òun ò lè fún òun lè ṣe kéṣe eré o. ẹ wá Ìgbòho nígbà o. kí ènìyàn rojọ́ fún jọ́ọ̀jì yẹn lẹ́yìn ni wọ́n máa ń. mọ́kùnrin bá. wọ́n bá rojọ́ jọ́ọ̀jì á ní òkè náà tó bá rí báyẹn kàn lọ confirm gbogbo ẹni yẹn. tó bẹ́ẹ̀ ti kíyàn lẹ́sẹ̀ yẹn ló fa gbọ́n tí bẹ́ẹ̀ bá sílẹ̀ báyìí wọ́n ò rè ni. wọ́n máa rí dànù tó máa rí lugbó gidi. ẹ̀yin èèyàn ṣé ẹ mọ̀ pé tẹ bá ń bèrè lọ́wọ́ wa tó hàn sẹ́yìn náà àìmọye àwọn tó ti kọ́lé bí ẹ̀mẹ́ta lù tí wọ́n rí foundation. kò sí rọ́ńbẹ́ that's why àgbà tèmi àti búrọ̀ mi sọ̀rọ̀ bọ́nu mọ́tò mo ní àwa Nàìjíríà àwa Yorùbá especially àwa Yorùbá àwa náà la máa ń yàrá wàjẹ́ la máa ń ra ìdára máa ń ti burúkú ẹlòmíín bẹ́ẹ̀ lu ìbò náà tútù burúkú tó ń ṣe wàhálà ó máa kọ́lé sí Nàìjíríà ń bẹ̀ yẹn n kò tún ní sanwó lé fún ìyẹn náà pa pẹ́tọ̀ kóun náà bá wá sílé kóun máa rí ibì kan dé sí ẹ wá ní sanwó mo ti bá àwọn yẹn jà sírù nǹkan báyẹn tí ò níye tí wọ́n mọ̀ ẹ̀mí máa lọ lé àwọn jáde kó nulẹ̀ yẹn lágídí ìyẹn gbẹdú ìbò inú òtútù inú snow burúkú tó yẹ pé èmi ẹ̀ ti fẹ́ bọ́ ó wá kọ́lé ẹ̀yin wá débẹ̀ ṣe wọ́n fún yẹn rárẹ̀ ti lé torí pé wọ́n lu ìbò ẹ̀ sanwó lé ẹ̀ ń lọ́wọ́ agbára ẹ̀ ń gbọ́ ògùn mọ́nú lé. ètí ń fà á tí àwọn èèyàn fi ń ṣẹ́wọ́ yìí sí láti ṣe nǹkan lé nígbà pé tẹ bá délé ẹ ní lè sọ̀rọ̀ gan. nígbà tí sọ̀rọ̀ gan tó lè fọlọ́pàá mú yín. ọlọ́pàá kẹ ok. tẹ bá kọ ọlọ́pàá sà ẹ má bínú tẹ bá kọ ọlọ́pàá ọlọ́pàá sọ fún pé kẹ fún táìmù tí ó fi wálé so táìmù tẹ fẹ́ fún tí ó fi wálé yẹn ó lè lọ́dún mẹ́ta nù ọlọ́pàá òsibítà wọn làwọn nílé táwọn fẹ́ fún. àní àwọn yóò ti sọ fún mi pé àwọn ẹbí ti wà nílé wọn ni ta ló wá fẹ́ lé jáde nílé wa yìí náwó séèyàn kan ẹ lè náwó. owó ò lè fẹ́ náà. tẹ́ ẹ bá dán wò. ọwọ́ kako. ọwọ́ kako ni. ọwọ́ kako bàbá. ẹ yá sọ fáwọn èèyàn èèyàn Rich Culture Radio láwa tá a ti ń dún ẹ máa bá wa bọ̀ ẹni tó bá olúwa kú bàbá wa Sunday Igboho wọ́n wà pẹ̀lú wa báyìí ẹni tẹ́ bá fẹ́ call in ẹ̀yin tẹ́ bá fẹ́ send question a máa rí broadcast ẹ̀ fún oṣù kan gbáko tó wọ́n ń padà bọ̀ confam ni mo dẹ̀ bẹ́ẹ̀ promise lórí owó rẹ̀ lórí atẹ́gùn nípa padà wá. mo máa ń wá dáadáa. olùwà yìí mo pè ní one on one. mo promise mo máa padà wá bọ́ wọ́n lè máa jẹ́ bí oṣù kẹfẹ́ sọ yẹn pé èmi ò ní sẹ́bíríkà tí mo ṣe jẹun bílẹ̀ sí fún ara mi rẹ̀ jalè ẹ ti understand but politics náà la fi ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ládọ̀jà lèmi lè ń tẹ̀lé ládọ̀jà lè ti gbẹgbẹ́ tiẹ̀ tí ń bá lọ sí. wọ́n tẹ̀ tí ń pè báyìí ẹja gbé question kan àbáwo ẹja gbé question kan. hello. ẹ̀kú ètò. ẹ káàbọ̀ sórí ètò yìí o. àìkú ètò. ẹ káàbọ̀ níbẹ̀ tí ń pè o. wọ́n ti máa rí ìdórúkọ mi mọ̀ ń pè láti ìlú Ìpapò ní orílẹ̀-èdè Nàìjíríà. ṣé ẹ mọ̀ bẹ̀. nílùú táwọn bàbá mi ń gbé. after sẹ́yìn nìyẹn. Pàpò. bá ti kọjá sẹ́yìn ẹlẹ́yin kó nílé àwọn bọ́dà mi. Igboho ọjà. ọ̀gá ju bàbá. Igboho ọjà. ẹ pẹ̀lẹ́ sà. ẹ kú ọjọ́ mẹ́ta o. ọjọ́ mẹ́ta ni bàbá. ẹ wo ẹ kú ètò. ẹlẹ́ni béèrè fún wọn. èmi fẹ́ béèrè ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé mo bóyá kí
kí n béèrè bóyá bí ìmọ̀ràn ni àbí bíbí náà ni kí n pe. ṣáà kò sí bó ṣe wá ètò. máa olóṣèlú yẹn wọ́n dáadáa bíi ìdìgbà kan ń sìn. ìdí tí mi fi súnmọ́ àwọn olóṣèlú yẹn dáadáa wọ́n sì ní pé ṣe mọ̀ pé lọ́yọ̀ state Ládọjà ni mò ń bá sí tí gbogbo yẹn dẹ̀ mọ̀ pé Ládọjà ni mo súnmọ́ èmi ò kí dẹ̀ fẹ́ dalẹ̀ yẹn ẹ ṣe understand òótọ́ bàbá ò ṣe gọ́vnà wọn sì báyìí wọ́n ti fi hàn mí pé àwọn ò ṣe mọ́ so mo ti ń fi láti tẹ̀lé tó bá wù mí bọ́ gbogbo àti bàbá ò ti sọ fún mi pé òun ò ṣe gọ́vnà mọ́ bàbá mi tí mo ti wà pẹ̀lú tipẹ́ tí mo ní lárí lára ẹ̀ kíkà wá kà yí bìrì kí wọ́n ní mo ti jọ́ olóṣèlú kan èmi ń ṣerú nǹkan wáyẹn ẹ̀yin náà ìpàkólẹ̀ yẹn ọmọ Òkè Ògùn jọ ni wá Òkè Ògùn dẹ̀ dalẹ̀ yẹn báyẹn ká bá fẹ́ padà lẹ́yìn á sọ fún pé màá padà lẹ́yìn ẹ o bébí sì máa ń sin ilé ayé mi nìyẹn ohun tí ò jẹ́ kẹ́ rí mi constantly pẹ̀lú àwọn olóṣèlú yẹn nìyẹn. ẹ̀yin èèyàn atẹ̀lé ni wọ́n yà Sunday Igboho Oosa on Root Culture Radio tẹ́ bá ní question kankan àbí ìbéèrè kankan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wa ẹ pè wá sórí nọ́mbà tí a fi sí orí Facebook àwọn lọ́tọ̀ yìí Root Culture Radio láwà. ó stand out yàtọ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. Sunday Igboho Oosa atẹ̀lé ni wọ́n yà ojú òní tì í ẹ̀ ní kú fún wa báyìí ẹ pẹ̀ ẹ gbogbogbogbogbò ọba ní ìlú tálẹ̀ lè fi wí ọba. àkọsẹ́ tá a lè fi wọ́ ọba lẹ́yìn Ọlọ́run ọba ló kàn. nínú ìtọ́ Yorùbá o. Yorùbá ṣe rí àwọn ọba kan bẹ téèyàn gbọ́dọ̀ rí fín rárá tó pé téèyàn bá tẹjú ọmọlẹ èèyàn parẹ́ láyé èèyàn parẹ́ pátápátá tó wọn ní gbẹ́ni yẹn mọ́ àfẹ́tọ́ bá ti rọ́ mẹ́ta tó ti ya wòlé nínú ọmọ Yorùbá lọ́kàn máa tẹ ojú ọba mọ́lẹ̀ ẹni ọba ba lórí ohun gbogbo ni. ọba ba lórí ohun gbogbo n tó fi pè wọ́n ba ni. ẹ woru máa ń kékeré tó ṣe jẹ ọ̀nì sí yẹn àwọn kan ta sí gbà kan tí mo wọ́n nu wọn pé ẹ mọ̀ wọ́jú orí máa yẹn ẹ wo ipò tó wà ipò ọ̀ní ipò tó lágbára ni ipò tó ní agbára ẹ rí i pé ńgbà tí Síjú Adé wà láyé kọ́lọ̀ fọ́nrán kẹ́ bàbá àwọn àdàgbà sífẹ̀ dáadáa mọ bóyá lọ ìjà ń bẹ láàrin ikú bàbá yìí àti Ọ̀ọ̀nì ìdíjà yẹn ni pé ikú máa ń sọ pé òun gẹ́gẹ́ nọ́mbà 1 ọmọ Oòduà. ẹ ṣàlàyé ìyàtọ̀ nínú ikú bàbá yèyé àti Ọ̀ọ̀nì. very good ṣe rí ikú bàbá yìí Aláàfin ọmọ Oòduà ni ìtàn yẹn mi lè sọ tóró ọgbọ̀n oyè bàbá mi sọ fún mi tí mo mọ̀ gan ṣùgbọ́n ṣe rí ikú Aláàfin jẹ́ ọba tó ní àyà tó dẹ̀ strong nílẹ̀ Yorùbá tí ìbáyé polóṣè àwọn olóṣèlú náà wà àwọn ọba yẹn lẹ̀ àwọn olóṣèlú náà wà àwọn ọba yẹn lẹ̀ ọba lẹ́yìn Ọlọ́run ọba ló kàn tó máa ń pàṣẹ nílẹ̀ Yorùbá tọ́ba bá sọ pé nǹkan báyìí kò sí wa bẹ́ẹ̀ tó lè sọ pé bẹ́ẹ̀ kọ́ tí wọ́n bá sọ pé wọ́n bẹ orí ẹ̀ dànù ni. ìgbà tí Ọọ̀ni wa ń bẹ láyé àwọn ọba tó lágbára ní Yorùbá tá a gbọ́dọ̀ rí fi ara wọn ni nọ́mbà 1 àwọn Aláàfin Ọọ̀ni of Ifẹ̀ àwọn Àwùjalẹ̀ àwọn ọba tá a mọ̀ pé kí sáwọn ọba tí wọ́n ń dé pálí kiri sí tẹ́ńpẹ́ lókè ìjọba aládùúgbò tí wọ́n ń jọba tí ò ní tùmọ̀ ẹ̀ mọ́ ẹ̀ o ohun tí wọ́n fi ń bàjẹ́ náà nìyẹn o tó ti ń sìn. adílẹ̀ wọn kò pálí o. ẹ̀ fún àwọn kan kálukú kẹ́ ìjọba tí ò ní tùmọ̀ ń sìn ìjọba tí ò ní tùmọ̀. ẹ̀ orú Ìbàdàn sìn bàbá ti gbọ́njú tá a ti mọ̀ ẹni ọba kan náà ní bẹ́ẹ̀ ń bàdàn ọba ìpè méjì ń bẹ ọba ti ń lọ bí 1 million bàdàn kò tí ẹ̀ lójútùmọ̀ ọba bẹ́ẹ̀rẹ̀ ọba Yemẹtu ọba Sókà ọba Àwòrò gbogbo yẹn ò ní tùmọ̀ ṣùgbọ́n bàtà àgbọ̀dọ̀ rí fín òun lolúbàdàn táwa mọ̀ pé ọba tí a gbọ́dọ̀ kọjá yìí sí Olúbàdàn nìbàdàn lọ́yọ̀ọ́ Aláàfin a gbọ́dọ̀ rà Aláàfin fi àfẹ́tọ́ bá fẹ́ parẹ́ lójijì nífẹ̀ẹ́ kọ́sẹ́ tí ó gbéná ojú ẹkùn láìsá o ẹni ọba gbéná ojú ọ̀ nífẹ̀ẹ́ tán láyé ni a parẹ́ láyé tán ọ̀ ní gbúrò ẹ̀ mọ́ láéláé mo fọlọ́ ń búra fún yín láyé Ọọ̀ni of Ifẹ̀ ọba tí gbàdọ̀bálẹ̀ ọba ni ọba tí gba ìdọ̀bálẹ̀ ọba bọ̀ǹgbà tí màá yẹn dé bàbá yẹn ó rẹra ẹ lẹ́ẹ̀ nígbà tí Ọọ̀ni ń bẹ láyé Síjú Adé òun àti Aláàfin gbà fúnra wọn wọ́n jọ wà lẹ́fù ni wọ́n gbà fúnra wọn. bẹ́ẹ̀ so ti bí Ògúnṣà Òkè ṣe gbà fún Ọọ̀ni tó kú yẹn gbà yẹn Ọọ̀ni náà kì í gbà fún Aláàfin Aláàfin náà kì í gbà fún mo ti pàdé wọn ti tẹ̀lé wọn lọ sí Òkè Sàn ikú dẹ̀ lágídí bàbá láyà gan ọ̀dẹ̀ lágídí kọ̀ọ̀rán anybody so ohun tí wọ́n máa ń fà ní pé ikú máa ń sọ pé òun gẹ́gẹ́ ni ọmọ Oòduà pé kì í ṣe Ọọ̀ni pé òun jùlọ ìjà yẹn jọ wà láàrin ara wọn bọ̀ǹgbà tí màá yìí dé ó rẹra ẹ lẹ́ẹ̀ ọlọ́ba Aláàfin ní ààfin ó gbéra ẹ̀ kalẹ̀ fún ọlọ́ba gba àwọn ọba tọmọ pọ̀jọba gidi ó gbéra ẹ̀ kalẹ̀ fún wọn àwọn náà oníkẹ́jẹ́ ká fìfẹ́ Yorùbá ìkan náà ni wá ohun tó ń pè ní Oòduà òun ní ìfẹ́ náà àwọn bàbá wa wọ́n fi dá Oòduà yẹn lẹ́ ń gbà yẹn kì í sí pé kàkà má bára wa jà òun náà fàárí fítà àwọn ọ̀dọ́ wọn yẹn tó fi ń rí àwọn ọba fín ọba bàbá yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ mbẹ́ gan gbà yẹn so gbogbo nǹkan rẹ̀ ń wà bó ṣe kọ́ wa kẹ́nìkan wá dìde kọ́ wa ní tani jẹ́ Aláàfin
sẹ́mo kó ṣe tẹ́tí ọ̀parẹ́ lójijì nìyẹn. ó ti tán. ọ̀fà ibùra fún kò ní jẹ́ nǹkan kan mọ́ tó bá jẹ́ nǹkan lé nìyẹn kó òun wọlé kó òun jẹ́ nǹkan kan mọ́ kó òun jẹ́ nǹkan kan mọ́ òun ti fúyẹ́ o kí ẹ wá mú Ọọ̀ni kó sọ pé Ọọ̀ni yẹpẹrẹ èyàn ò ní jẹ́ nǹkan kan mọ́ lórí ayé tá a wà yìí kì í ṣe pé èèyàn fi ń bù yẹn èmi ò mọ̀ anybody ń sẹ́ èmi dàńdógó mi kọjá àbínúdá ẹnìkan ò lè gbá sọsọ mi lójú bẹ́ẹ̀ bá gbá sọsọ mi lójú ọwọ́ rẹ̀ ọ̀sẹ̀ jẹ̀ òṣìṣẹ́ ọgbẹ́ gbòòrò gbọdọ̀ débì kan ọ̀tọ̀ bí dáa. yọ̀ọ̀kan kan. èmi máa ń respect ẹni tí ó bá ti jù mí lọ bíbélì ní bọ̀ fún bàbá àti ìyá rẹ̀ àti ẹnikẹ́ni tó bá jù ẹ́ lọ lẹ́yìn Ọlọ́run ọba tó dá wa àwọn bí àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa ní ká máa fún respect kì í ṣe pé ẹ rí i pé àwọn Haúsá ẹ wo Buhari sìn president wa tó bá rí Haúsá kan tó wí láwà ní tó gbé kínní rankadede. wàláì. mo fọlọ́ ń búra ẹ mo fà kún lé fún ni o. ẹ rí bó ṣe máa kí gan. ẹ wo ọba Benin ìgbà tí tó ń fi máa jẹ oyè ta ló lè gbé ní ojú ẹkùn máa. kò sí. ẹ wo gbogbo jẹjẹ tí ẹ wà pọ́nlé àwọn ọmọ Ìgbò yẹn ọmọ ṣe igwe wọ́n pàtàkì ọba ẹ̀yin wá kàn gbó ọkàn wa nígbà tó pa àwọn ọba yẹn náà ọlọ́sàforíjì fún mi wọn láwọn ọmọ tó dájú lẹ́gbẹ̀ẹ́ kọfẹnu járánkì ọba wọn gbórí ẹ̀ sínú gbàlọ́ bọ́ba láàfin pé ìtọ́ ń tiri yìí fi àti gbórí ẹ̀ wá kọfọjọ́ ọlọ́jọ́ lọ ọba àwọn ọmọ járánkì nígbà pé ọmọ ọba lèmi so ọmọ tó ń pè. ẹ mọ yìí. kàn dédé kẹfẹnu kún ọba ẹni àwọ ọ̀rọ̀ tẹ́ ìbúra bí mi wẹ́rẹ́ ń pa ọba yìí àwọn kẹ́ ti fẹnu kún Aláàfin àbí Ọọ̀ni yẹn ní Ọ̀yọ́ ní Nàìjíríà tí mo gbá wọn pò ó ẹ̀yin yóò sọ bá gidi tẹ́ lè mọ́ kàn dédé sọ̀rọ̀ Ọọ̀ni náà wọ́n ìntàfíì mi nígbà tájọ jà tán a gbéná ojú ara wa tẹ́ mo ti gbéná ojú wọn táwọn ọba pọ̀ mbẹ́ mo dẹ̀ rí i pé mo pàtàkì Ọọ̀ni kúrò mbẹ́ Ọọ̀ni lọ́ba tí mo mọ̀ pé ọba gbogbo àwọn ọba yòókù ọ̀bọ̀n pálí ni wọ́n so òun lọ́ba tó nítàn tá a lè sọ tán ẹ̀ pé ọba first class ọba first class ọba tá a gbọ́dọ̀ sọ pé ta ni ń jẹ́ báyẹn ẹ ti understand so ẹ̀yin ọba kan àwọn second class ọba kúẹ́kúẹ́ tí ò tí ní okùn àwọn akẹ́kẹ̀ẹ́nu kún Ọọ̀ni so fúdí èyí àwa Yorùbá mo fẹ́ ká mọ pọ́n nǹkan wa lé ẹ má jẹ́ ká mọ járáǹkì àwọn bàbá wa ẹnìsìn ìkẹlẹ gbé ètò ìsìn ẹni ètò àṣà kẹ́nìkan wá jókòó sí kọ́ mọ járáǹkì àṣà wa there was a time mo ń bọ̀ ní Germany pẹ̀lú àwọn ọmọ mi around 2007 àwọn ọmọ mi ọkùnrin nǹkan tí mo gbé bí ń gbà yẹn èmi àti fọ́sọ̀ àmì tó wà ní Canada pẹ̀lú tó wà ní Germany àwa dé ní adesi Frankfurt ọ̀rẹ́ mi kan bọ òyìnbó ni so ó wá pàdé mi bàbá kan wà ní Germany ó ń pè ní bàbá àríyọ àwọn tó bá mọ bàbá yẹn tó ti pẹ́ńlú yẹn àwọn tó wà ní irú tó bá wọn mọ bàbá yẹn bàbá wa pàdé mi pẹ̀lú mọ́tò èmi wá dọ̀bálẹ̀ nu snow ẹ ti understand àwọn ọmọ mi dọ̀bálẹ̀ fún bàbá òyìnbó yẹn sọ́ọ̀kì ó wò mí ó wo àwọn ọmọ mi yẹn ìgbà tí mo wá tún kí òyìnbó yẹn èmi àgbàlagbà mú kẹ́ pọ́nlé àwọn ọmọ mi fi dọ̀bálẹ̀ gé fún ó ní wáò ó ní Adéyẹmọ mo ní yà ó ní listen to me I want you to help me I want to hand over my son to you. yóò fẹ́ fa ọmọ ìlú lọ́wọ́ pípẹ́ bẹ́ẹ̀ ń kọ́ lásà. ó wu àṣà mi yẹn pé ó ní kí ló ṣe mí mo ní kankan ṣe mí mo kún bàbá yẹn respect ni mo ní sọ̀rọ̀ pé àwọn ọmọ mi náà ti gbé respect fún ẹ bọ́dẹ̀ ṣe yẹ kó wà nìyẹn akẹ́mọ̀ rí àwọn bá wa fín àmọ̀ rí àwọn àgbààgbà wa fín àwọn bàbá wa fín tí ó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá sọ orú nǹkan báyẹn jẹ́ ká change ẹ̀ tí bàbá bá Yorùbá ní ẹnu ọmọ ọgbà ìyá pàdímọ́ pé ìyá mi ẹ pàdímọ́ ẹnu ọmọ ọgbà rárá Yorùbá dẹ̀ tún ní abọ́mọdé lọ́nà àfọ̀rọ̀lọ́ tí ọba gbọ́n lóore kò ní gbọ́n lágbà agbọ́dọ̀ mọ kọ́ àwọn tí kinní yẹn ò yé ẹlòmíì ti pẹ́ ní ìbò tó pé ìlú èbó yẹn òtútù ti da orí èrú kò ní respect àṣà ìlú èbó àṣà rádaràda ó ti wá gbé wọ̀. àwọn gan fẹ́ máa kó àṣà lọ́wọ́ wa. àṣà wa ẹ̀rọ àwọn òyìnbó ṣe ń wá tó ń sọ Yorùbá tó ń jó bàbá. ó dùn mí tẹ ẹ̀bọ́n mọ̀ mí lé Mẹ̀dínà bẹ́ẹ̀ ṣe wọlé ní ìsìn Yorùbá ní èké yìí òbó sì ni. yọ Ọlọ́run sí lólórí ọmọ àṣà wa ní àṣà tó dáa jù tó ní respect ní gbogbo àgbáyé. èmi wá gbà fún yín o èmi gbà fún yín bọ nǹkan bẹ tí mo fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ti ń pè láti Nàìjíríà ó náà sàánú fún wa ẹ jẹ́ ń dá wọn lóhùn torí ìfẹ́ ni owó náà ná ẹ ló Nàìjíríà ẹ dárúkọ yín o sẹ́yìn ni ara pàápò ìpàpọ̀ ni ara ìpàpò. ẹ má dá wọn lóhùn ẹ̀jẹ̀ àti ìpàpọ̀ ìlú ẹ má bà ló wa jẹ́ ìpàpọ̀ dòdò mi. arákùnrin ìgbọ́ ìwádìí wípé ó tún fi dòdò mi kún. tó bá sẹ́ndì tó bá ṣe fi mẹ́sàgì rí sí mi yóò tún yé ọmọ gbogbo ẹ̀ ìyàwó mi ò ní kí ló dé yóò tún yé. àṣà wa dà pọ̀ Yorùbá dà pọ̀. bẹ́ẹ̀ ṣe wá sọ pàṣẹ àdàmú rí pé question yìí kan ló gbìyànjú dára jù ní kó sì mọ̀ bí dára rẹ. ẹnìkan ní Ìgbòho
àwọn lè bá mi ṣe sọ́jú tí máa pa ilẹ̀ mi rí pọ̀ Ọlọ́run jẹ́ bàbá rẹ̀ àdá ìlà tó jáwó. hello. ẹ bèrè ọjọ́ ti fẹ́ parí. mo kí àlejò wa àrí ìbílẹ̀ ló sọ̀rọ̀ láti pàpọ̀ ọdún tv ìfà inú mi dùn gan ẹ rí i pé lórí àwọn bá a ti fi àbùkù kan àwọn ọba ọ̀pọ̀ nǹkan yẹn ọwọ́ ìjọba ló ti wá. bẹ́ẹ̀ ni. hello. àgbọ̀ yín kọ́mọ́kọ́mọ́ àgbọ̀ yín dáadáa. bóòlù ẹnìkan ó ṣe láyà tí wọ́n máa fẹnu tẹ́ńbẹ́lú ọba àlú tí wọ́n ní jẹ́ kó gbé lójijì. kó gbé lójijì kó gbé nálẹ̀ ṣùgbọ́n nísìnyí ìjọba ti kí ìjọba ti sísẹ́mù àwọn ìjọba ti da ètò ìjọba wọ́n wá fún ọba. tí ọba kọ̀pọ̀tì olóṣèlú kan tó ṣèlú yẹn bá ti débẹ̀ báyìí wọ́n yọ ọba yẹn kó ń bẹ̀ ni wọ́n jẹ́ ń tẹ̀lé. wọ́n lé bẹ́ẹ̀ wọ́n wá gbé sábẹ́ ìjọba. rádaràda. nínú kó gọọmenti nísìnyí chairman local government nínú ètò ìjọba ó du ọba àlú lọ. ọlọ́run alága. ṣé èso ló fa èyí tí ó wá dàbí pé àwọn gómìnà kan wá sọ pé torí pé àwọn làwọn ń sanwó oṣù ọba ò gbọ́dọ̀ sọ̀rọ̀ sí nǹkan bá sọ. ọdún mẹ́rin làwọn ó lò ń bẹ̀ bọ̀dá mi ọmọ bínú olóṣèlú tó ní gómìnà tó lòun lòun sanwó ọba ẹbọ́dún mẹ́rin ni ó lò ń bẹ̀ àjọ wà nódọ̀ tí tó bá rẹ̀ ṣe yọ lọ́dún mẹ́jọ ẹ bá pé yóò kù ń bẹ̀ ni àjọ máa wà nódọ̀ àjọ ní ládùúgbò wọn sọ lọ́kùn lẹ́yìn ni ọba máa wà ń bẹ̀ ikú ní mọ́ yọ ọba nípò ẹnìkan kan ò lè yọ. Rich Culture Radio Sunday Igboho live in Dublin ikú ni máa yọ ọba kúrò. ọba ò lè yọ ọ́. ẹlòdà. àwọn tí wọ́n wà ń pariwo ìlú òyìnbó tó ń fẹnu fìfì tó ń fúnni fàyàfà kí lè rí bá lè ṣe wọ́n ti gbé olóòrè mímọ́gà láti yík. ẹni sùúrù ẹ máa sọ̀rọ̀ yín lọ. Morgan ṣe fẹ́ láì. hello mo wà pẹ̀lú yín sà. mo ń gbọ́ yín sà. ìdílé tí mo sọ yẹn ṣé ń gbọ́ ojú mo wí. mo ń gbọ́ yín dáadáa. àwọn ìjọba yẹn ló da sísẹ̀mù ètò àwọn lọ́balọ́ba tí wọ́n á gbé ọba sábẹ́ ìjọba ìwọ̀n tí màá jẹ́ ọ̀kan bí mi ló ti di local government chairman ordinary local government chairman wọ́n á gbé pé ó tu ọba yẹn lọ ó tu ọba tó wà lórí local government yẹn. kò tó bá lẹ̀ alága ló kọ́ àwọn ọmọdé wọ́n dìbò fún ẹni wọ́n so tó bá lé ni ọdún mẹ́ta ni ó lò mú ẹ̀ tó fi kúrò ní ọba yóò bá ní ẹni bá wọn bá fi àwọn awo ni yẹ sà bàbá. Igboho mò ń kí yín o ẹ dákun tó lọ lọ́hùn ẹ ló sà. mo wà pẹ̀lú yín sà. ẹ ló. à ń gbọ́ yín dáadáa ẹ máa sọ̀rọ̀. kọ́mọ́dà yìí pé mò ń fẹ́ ìrànlọ́wọ́ yìí làánà ń béèrè o. ẹ má wọrí ọlọ́wọ́n sàmì wà á sọ bẹ̀ láfta lẹ́yìn ètò last question mo fẹ́ bẹ̀ lọ́wọ́ yín ẹ wá parí. àwa ní láníyàn lò yìí wípé kí ẹ bá wa dá sí tó mo rí i pé ọ̀rọ̀ àṣà yìí mú láyà yín gan ni mo bù lápò ojú mi ní lani. mo fẹ́ kí ẹ bá wa dá sí èyí tá a gbọ́n pè ní root culture ṣó ti yín tóbi pé àṣà náà ni tó bá ń tún eré ìtàgé ni tí wọ́n fẹ́ láwọn tẹ́ ràn lọ́wọ́ mo fẹ́ lóyún dáadáa ọgbọ́n tẹ́ ti gbé dìde ṣó ti yín táwọn ọmọ yẹn lè máa kọ́ bá ṣe ń sọ yìí inú ṣàpè eré làwọn ọmọ yẹn fi máa fẹ́ mọ nǹkan tí ìpín wọn fagidi kọ́ wọn by force ṣùgbọ́n tó bá rí i pé nígbà tẹ́ni sọ báyìí nìyí ó dún báyìí ní àná lánàá níbi fẹ́ kí n lẹ́sẹ̀ mọ̀nà wa ti ń jẹ̀sẹ̀ AJ Joshua wọ́n sẹ́ni fídíò rẹ̀ kan sí mi tí ń gbọ́ orin Yorùbá báwo ṣe kọ́ nìyẹn orí kúlé something orí mi mo ṣe orí ẹlẹ́dá mi mo dúpẹ́ o oúnjẹ lọ́wọ́ ó ń bọ̀ ìṣe nǹkan ṣé yìí. àwọn òyìnbó yẹn mo fẹ́ kọ́ àṣà. bọ́ọ̀ ṣe fẹ́ gba ìbò yẹn tó fẹ́ gbà máa lọ́wọ́. bàbá tí n bá dé lóyìnbó inú wa máa dùn àwọn ìbò àmọ́ bá mi yà fọ́tò ó ní kí ló ṣe mí mo ní yóò kọ́ parọ́ fún kẹ́mọ́ ní I fight lion ó ní are you sure hello ọba ń pọ̀ rẹ̀ kẹ́ I'm with somebody that fight lion. ó bẹ̀ mí ó ní kí n jọ so ó lè bá mi yà fọ́tò mo ní you are free come so inú mi àmọ́ ọdún pé mi bùlá torí pé original ńlá ní àwọn ọmọ mi fi gbàwé lu òyìnbó
Lédùmarè. wọ́n ní àwọn fámìlì bàbá àwọn fẹ́ bùlà fáwọn wọ́n bá gbé fọ́tò mi náà fi ẹ mọ́ lọ bẹ̀ mọ́ àwọn eléyìí dájú. ọlọ́run gbádùn yín ní kẹ́ ẹ mọ́ lọ́mọ ní ṣe ní. bàbá mi bí ló bùlà fún. ok mo fẹ́. 21 ni wá gbogbo alábùlà. ṣé ọba sí wa. bàbá ti kú. bàbá dáadáa ó gbóná bí bàbá mi mọ iye. mọ̀mọ́ nkọ́. mọ̀ mi náà mọ̀ wá lu ibù mọ̀ wá mọ̀ káwọn ìyàwó mi dáadáa. ẹ sì rí tó bá wá báyọ̀ lẹ́sítà wọ́n wà fúlà tèmi o. dáadáa mọ̀ mi bùlà tí ó sọ Yorùbá bẹ́ẹ̀ ibi ọmọ Yorùbá sọ yóò sọ Yorùbá yẹn tún ni yóò dùn. àgọ́ ọ̀nà gan wa káwọn ọmọ yẹn tó ń dúkọ̀. yóò tún sun rárá sẹ́mọ rárá mo sùn rárá fún yín tí àmọ́ kìmí a ní àdìsọ ọmọ aládìkún ọmọ ládé aláàfin ọ̀ládé àmọ́ adé aládìkún la gbàfọ́ aláàfin orí adé ọmọ aládé orí ọmọ sọ̀pọ̀ ọmọ ọ̀pọ̀lọ́sẹ̀ mẹ́sàn-án àdínkún orí la fi pàtàkì aládìkún lé èmi mo mórí kì í tán fi bí mi òkúta mẹ́sàn-án ni wọ́n fi tẹ́lẹ̀ ooru mi kì í ṣe pé Yorùbá yẹn mo gbọ́n tí bàbá mi tírẹ̀nì mi ń pa Yorùbá dáadáa tí mo dẹ̀ mo jẹ́ Yorùbá Ọlọ́run tí mo wá mo dẹ̀ mọ òwe dáadáa. n ta wá fẹ́ kọ́ ọmọ ènìyàn tí n já iṣẹ́ nǹkan bí mo ṣe wà ó ní app lórí fóònù táwa design tó pé òwe nìkan ní kọ́ àwọn èèyàn. àbá òwe pọ̀. ṣé ń fún yín tẹ́ mi wọlé Nàìjíríà mọ jù sí tí ni yóò mọ dùn. ẹ̀rí èèyàn ó lọ gbọ́ yẹn o. nígbà táwọn bàbá wa fẹ́ sọ̀rọ̀ òwe ni wọ́n ní mo ti sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan wọ́n ní abọ́mọdé lọ́nà àfọ̀rọ̀ lọ tí ọba gbọ́n léwe kò ní í gbọ́n lágbà tí Yorùbá bá sọ̀rọ̀ lọ bàbá mi ń bá mi sọ̀rọ̀ jọ́kẹ́njọ́kẹ́ máa ní bàbá mi mo ní ohun tẹ́ ń sọ yẹn mo ní ìgbà kan tá a mọ bàbá mi ní gbẹ́yẹ lọ́wọ́ onígbà wo ni gbèrà tẹ́ra nígbà kan yìí làwọn fi pàpọ̀ èlùbọ́ ìgbà wo ni gbà wọ́n gbòòlà bí ọ̀nà ó ti jáǹkì mi ó ti wọ́ọ̀nù mi gbẹ̀rẹ̀ lọ. ẹ̀yin èèyàn ara lé ẹ gbọ́ Yorùbá ẹ gbọ́ bìtìbìtì bàbá wa Sunday Igboho palàbọ̀ wá sí Dublin tá a máa ṣe one-on-one with Sunday Igboho àní fi sí mọ́nú studio nìkan pẹ́ pé àjọ jókòó àjọ dámọ̀ràn àjọ sọ pé kí ni situation kan bóyá nǹkan ṣe dúró báyìí báwo la ṣe lè wálé sáà lè ralẹ̀ tí nǹkan ò ní ṣe wá sáà lè kọ́lé tí nǹkan ò ní ṣe wá àbá wa Sunday ní ká fọkàn balẹ̀ a máa ṣe o máa ní problem gbogbo bá a ṣe lè ṣe wọ́n gbà lánìyàn wọ́n kàn pọ́n mi lẹ́nu ni o wọ́n kàn yàdọ̀ mi ni pé àwọn gbọ́dọ̀ mọ́ rí mi ọlá ẹ̀gbọ́n mi náà mo sì jẹ Kọ́lá buhari wa. ọlá karùn-ún náà nìgbín jẹ. ọlọ́run mo jẹ torí. ẹni bá ti gbọ́ Yorùbá ìkànnì Ọ̀yọ́ state jọ ni wá àrò Ọ̀yọ́ state ní Ìgbòho wa òde ló pé tí bàrẹ́ bá ṣe gọ́vnà Òkè Ògùn ṣe dẹ́bùtì àjọ ń fi àwọn ìyá mi kan bẹ́ẹ̀ lu yìí Alájà Kàfílà yóò wọn bínú bó ṣe ń gbọ́ mi yìí ṣe pé mi. Alájà Kàfílà. yóò wọn bínú gan gidi ni o. mo ti sẹ́ǹdẹ̀ sí wọn. òun kẹ̀kẹ́ tẹ́mi àti àfọmọ́jà ni pé òun yìí gbà pé ìyàwó Tókíò lòun ìyàwó Tókíò ni àlóyún kéwù. mo sẹ́ǹdẹ̀ sí wọn láàárọ̀ pẹ́ ń bọ́ o. ìyàwó alágbèéká. mo pè é tó fún ọ. inú ọmọ bí pọ́dọ̀ wọlé kí n dé sí kọ́ ẹ̀ kí n gbọ́dọ̀ wọ́ra lọ. ìtọ̀sẹ̀ ló sì lọ̀yọ̀ torí pé bọ̀dá Kọ́lá mo kọ́kọ́ wá wọ̀lú yìí tí mo wá wọ̀lú yìí tèmi bígbà tí mo betray ni mo kọ́ gbọ́dọ̀ lọ ẹ̀gbọ́n alájẹ wa fẹ́ bẹ́ẹ̀ alájà mo bínú. ẹ kí n wá ẹgbọ́n bínú torí wọ́n gbọ́ yìí. ẹ̀yà mi Alájà Kàfílà mo bẹ̀ ọmọ bínú aya Tókíò aya lóyún ké. ẹ ṣáà gbájọgbọ̀n Alájà Tókíò ọ̀zọ́ ni o àgbẹ̀ ìjọba bínú wọ́n di fẹ́ mọ lọ́wọ́ ẹ̀ lóye tó yìí so gbogbo èyí tẹ palọ pẹ̀lú wa a tún di broadcast. ìyá mi kan náà ń bẹ bọ bẹẹ bá àbásùkò bá fọ kékeré. ẹ kí wọn kọ. olú Alájà Fáwọsá ìyá mi dáadáa ni dáadáa gẹ́gẹ́. ẹyin gan. ó fọ́nà mi pọ̀ ó torí mi wá jẹ́ mi nìyí mo ní mo wá jẹ́ mi ó ní mo dé tán ó fi sẹ́yìn lọ́ba tẹ̀lé. ó wá bẹ̀rẹ̀ dání ìfẹ́ yẹn pọ̀. ó mi gidi ni ó ti fẹ́ pè mí pa bọ̀dá ni òjò mọ̀ pé mo ti wà nítòsí bọ̀dá gbé mi pamọ́ ni. àti wọn ti ṣèlérí pé àwọn padà bọ̀ èyí tájọ jókòó tájọ jẹ fàájì ni ṣó ti eyín tájọ ṣe wọ́n náà wọ́n gbé tí mo bèrè náà ẹ ní àǹfààní àti bèrè ọkùnrin open mic ẹ ní microphone ó jókòó wájú tó sọ lókè lókè mic géńté àwọn yóò máa bèrè lọ́wọ́ yín ṣó ti eyín èyí tá a bá lè ṣe fáwọn èèyàn tá a lè mú tó lójú àṣà náà ni o èmi ti sọ fún yín pé mi àti yájọ ṣe nǹkan kan root culture àti Sunday Igboho àti dàpọ̀ báyìí ṣé n sọ bẹ́ẹ̀. adé ni ẹ kẹ sọ Alájà Fáwọsá ìfẹ́lẹ́ pé ọ gbọ́dọ̀ wà ń bẹ̀ o kò rí mi báyìí ẹ sori fún yẹn tí n bá pè é sí Nàìjíríà pé lọ bá yọmọ sáré lọ tí o bá sí bẹ́ẹ̀ ni wa o. ó ti yé mi ó gbọ́ ni wàá pè. ìfẹ́lẹ́ ó sì wà ń bẹ̀. àdọ́dọ́gba Alájà. Alájà kí bọ̀rọ̀ ti parí. kódà bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ sígbà tẹ́ ní kí n wá torí mi mo ṣe wà yìí 15 days mo máa ń wá sí Germany. Every 15 days máa wá wọ ọmọ wòyàwó nílẹ̀ dé Canada wà àwọn ọmọ mi because mo gbọ́dọ̀ mọ̀ kọ́ pé Victor dọ̀bálẹ̀ ìwọ̀sí agbára àyà wọn kò lè ká wọn tó wọ́n ti mọ ṣètò fún bẹ́ẹ̀ni wọn. ndé àsomọsọ fún àwọn ìyàwó mi pé ẹ mọ gbowó lọ́wọ́ ìjọba
ohun tẹ́ bá fẹ́ pè mí máa fún yín tẹ́ bá ti ń gbọ́ ẹ̀ ní lẹ́nu lórí àwọn ọmọ yẹn láti bá wọn wí so anytime tẹ́ bá ti fẹ́ sọ fún bọ̀dà tí n bá ti ń wà ní Germany bí kò jìnnà bí 45 minutes mo ti kàn yín la. inú mi ti dùn yìí inú mi ti dùn yìí. yóò ní bàjẹ́. ọlọ́ngbọ́. ìpínlẹ̀ ọba ti bàjẹ́ ìlú èbó tá a wà ní òní bàjẹ́ gbogbo àwọn tó wà ní èbó tó ń ṣe wàhálà wọn ò kéré òkú délé. gbogbo ọmọ Yorùbá kì í sọ ọmọ Yorùbá nìkan gbogbo ọmọ Nàìjíríà because wàsóbíà ni wa a gbọ́dọ̀ yẹ nìkan lẹ̀ àti Hausa o àti Igbo àti Yorùbá ìkankan náà ni wa gbogbo ẹni tó wà ní abroad kì í ṣe àgbọ̀dọ̀ sọ pé bí nìkan gbogbo èèyàn tó nífẹ̀ẹ́ yín gbogbo èèyàn kọ́ ló máa nífẹ̀ẹ́ yẹn bọ́ Ọlọ́run fọ́ọ̀sì wa láwọn kan lórí pé wọ́n sáà nífẹ̀ẹ́ wa lágídí so gbogbo ẹni tó nífẹ̀ẹ́ program yín àtẹ̀ntí ò nífẹ̀ẹ́ náà tọ́lọ́run kan sáà fagídí mọ́ mọ́lẹ̀ so gbogbo wọn ní òkèèrè òkú nílé. mo gbádùn yìí ní kẹwàá lọ́wọ́ ni ṣùgbọ́n ó wọ̀rí mo ti ní ìṣòro yín lọ́wọ́ ẹ mọ̀ bá wa dá sí ètò yìí ẹ dákun. a ní kí ló kọ́ ọmọ mi máa ń pe flight ní ọkọ̀ kan ọmọ àwọn ọmọ Germany èdè wọn ló máa fi pè ẹ má jẹ mèsè flugu ẹ má jẹ mèsè flugu mi. ẹ bá a sọ fún wọn pé kọ́mọ gbádùn ètò wa ẹ jẹ́ nǹkan kọ́ da yín sí gan kẹ́kọ̀ọ́ fi mọ̀ bí mo ṣe fẹ́ kẹ́ bá mi ṣe fún wọn. àwọn ọmọ yín ló ṣe yìí. ẹ̀yin tèmi sáfẹjọ́ àmọ́ màá ń wo tá a bá ṣeré ká máa wọ ṣáṣáàdò ẹwà fíjìlá ti sáfẹjọ́ rè akọ òṣùpá lẹ́wà sọ fún kó bá ń ṣe. tó ń gbóhùn ní ìṣèlú àwọn ọmọ bọ́ ti sínú fún mi. kódà ẹ ṣe sí WhatsApp yìí máa ṣe ní ẹsẹ̀kẹsẹ̀ ní ọ̀sẹ̀ tí n bá ń dẹ́jẹ́ mi sọ máa pè é kó ṣe ẹ mo fẹ́ kẹ́ ẹ ṣe. ẹ máa ṣe tí ń sè. root culture radio máa ẹ fún mi ní ilé ìṣòro WhatsApp òun náà gbọ́ ní sẹ́yìn yìí o bó bá fẹ́ polówó ọjà. yóò kò ní tì í ẹyẹ yẹn wa a ti bẹ̀rẹ̀ ní ẹ Sunday Igboho Òòṣà. Ọ̀yọ́ state lẹ́yìn ẹ ó yẹ kẹ́ ẹ mọ̀ Igboho pé Ọ̀yọ́ láti jọ wá. Sunday Igboho Òòṣà ibi tí pakú ni o. tiwantiwa náà ni o. àti root culture. àwọn tí o mọ̀ pé ẹ wà ní àwọn tèmi ní Nàìjíríà wọ́n IG0. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ à á gbèlú ìkọ̀kọ̀ lé lọ́wọ́ yìí ẹ máa bá ẹ ń tàwọn fẹ́ bá sọ̀rọ̀ Nàìjíríà ẹ sọ pé lọ sọ̀rọ̀ lójú omi. gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà pátápátá kì í ṣe Yorùbá nìkan tó wà ní abroad ẹ jọ̀ọ́ ẹ máa gbọ́ culture radio ètò tó dùn tẹ́ gbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ especially ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá so ẹ máa gbọ́ ètò culture radio torí pé ẹ gbọ́ àṣà tó da èdè tó da Yorùbá tó nítumọ̀ bẹ́ẹ̀ni ẹ dẹ̀ máa bá àwọn èèyàn gidi àwọn Yorùbá gidi ẹ bá wọn pàdé àwọn ọlọ́balọ́ba lẹ́ẹ̀bàrà sínú wọn. ọmọdé là wà mi ń sìn Yorùbá tèmi ọ̀lọ́ títí àwọn tó tún gbọ́ Yorùbá jà wá lọ ẹ bá mú àwọn. ẹ máa bá wọn pàdé ẹ jọ̀ọ́ ẹ máa gbọ́ ètò yẹn ètò tó dùn. ẹ wáyé lọ o torí yóò mọ̀ pé fi nǹkan pamọ́ fún mi tẹ́ ẹ sọ fún mi. ọ̀la bẹ́ẹ̀ de yìí ni. ṣe rí fẹ́ ká mọ̀. ẹ̀rọ bẹ́ẹ̀ kọ́ èmi ò kì í ṣe àwọn ọ̀rẹ́ mi àwọn tó ń tẹ̀lé mi àwọn olùkàsí mi ṣe elétò wọn ló ń bá mi sọ̀rọ̀ nígbà mo fẹ́ wọlé yẹn patilẹ̀ ọ̀hún ṣe bẹ́ẹ̀ de èmi wà ń bí bí bàtà àná lọ létí ni èmi fẹ́ pẹ́ láyé jù bẹ́ẹ̀ lọ bàbá mi bí àdìsá màá nìyẹn a ní ọ̀pẹ̀ bí mo pẹ́ ṣe pẹ́ láyé. ọmọ tó ń pè mọ́ pẹ́. àyàkó àti ìmìlẹ̀ dàkọ̀. ọmọ tó ń pè mọ́. ọmọ pẹ́ ni. ìkankan bẹ tí Yorùbá ń pè ní mọ́ pẹ́. ọ̀pẹ là ń pè bẹ́ẹ̀. mọ́ pẹ́. ọ̀pẹ a máa lo tí ọ̀nà yìí yé sórí ilé ayé. tí o sì ní ní. tí Yorùbá bá fẹ́ ṣe mistake tí wọ́n bá fẹ́ ṣẹ̀gàn tí wọ́n fẹ́ ṣàbòsí wọn á ní igi tọ́tọ́ kì í pẹ́ ń gbó ọ̀pẹ lọ́tọ́jú a máa lo tí ọ̀nà yìí yé sí. láyé Yorùbá ẹ pẹ́ bí mo pẹ́ ṣe pẹ́. àmì àpẹ fúnra wa. ọkọ̀rọ̀ ń ti gbé. gbó ẹ tọ́. àmì ìgbé a máa gbó àgbo kùjẹ́kùjẹ́ ń tọ́ tó gbó àwọn àmọ́ lo 500 years. jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run bá o. ìgbé ó sì gbó tí ìgbé tó bá gbó tó tẹ bá fọwọ́ kan bí ojú rẹ yẹn. yóò ta para yóò para ní. bàbá ẹ gbó ẹ tọ́ ẹ dàgbà ẹ gbó kùjẹ́kùjẹ́ àwọn ọmọ yóò jẹyàn láyé Ọlọ́run bá lọ́ba tí mo ṣèyàn bẹ́ẹ̀ bàbá mi tálákà ni ó lóògùn bí sẹ̀kúndé bẹ́ẹ̀ nìkan kan mọ́ ẹni tálákà ni ya níjọ́ mo gbé àmì wọ flight tá n bọ̀ ìta kọ́kọ́ ń bọ̀ ǹjẹ́ mi àti wà nù ayé ibò mi Sunday àdìsá mo níyẹn nù ayé mi là wà yìí mo ní bẹ́ẹ̀ mo mi nù ọkọ̀ tá a wà yìí ọkọ̀ jà bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ yọ.
ọlọ́run bá tọ́ láyé tọ́ lọ́run kò ní fi ilẹ̀ láéláé bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ́kàn yín ẹ jù bẹ́ẹ̀ lọ ẹ tóbi ẹ jù bẹ́ẹ̀ lọ ẹ dàgbà ẹ dògbò ẹ ní parẹ́ láéláé ọlọ́run àgbàlagbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ṣùgbọ́n àwọn tó súnmọ́ mi àwọn tí mo dá àwọn kan bẹ tí mi ń dákọ̀ tó wà ń lu ìgàngàn tó jẹ́ yẹn mi o tó yẹ pé àwọn mọ̀ mi ń súnmọ́ mi ṣùgbọ́n gbogbo ẹni tó súnmọ́ ni kọ́nà ló mọ̀ yàn ìsúnmọ́ Yorùbá ní ìsúnmọ́ ni láṣẹ ṣàwárí gbogbo ẹni tó súnmọ́ ni kọ́ ló mọ̀ ni àwọn kan bẹ tí wọ́n súnmọ́ ni tí wọ́n mọ̀ ni ṣètìlásán so kèsì gbogbo ẹni tó súnmọ́ yẹn la lè sọ pé ẹni báyìí ó súnmọ́ mi ó mọ̀ mí àwọn kan bẹ tó súnmọ́ mi tó mọ̀ mí gidi wọ́n mọ̀ mí jura mi lọ Ọlọ́run ni mo ṣe bẹ́ẹ̀ fún yẹn o gbogbo nǹkan tó lọ fún bàbá mi láyé bàbá mi ò tí ì yọ̀ǹda mẹ́sàn-án fún mi ń bẹ̀ ó kọ̀ mí ju ti bàbá mi lọ. Igboho àti bọ́lẹ̀ mo dọ́ sí mọ bàbá mi ojúmọ̀ òní mọ́kàn mọ́ da ọkọ̀ mi ń bì kan ayédà kẹ́ sọ ń dáadáa tàbí kẹ́ sọ ń burúkú ẹ̀ sàásọ̀ kan omi lọ́lọ́run fún bí n bá sì kú ẹ lè gbà sí mi ṣe òṣìṣẹ́ tí ń jàjẹ́ fíntìrìkìní ń jàjẹ́ ẹni wá ní owó ìyá àjẹmọ́ àti bàbá rẹ̀ àdá pátá lọ́pàá jẹ́ ilé ìsàjẹ́ kò sí tí ń jàjẹ́ fíìmù Yorùbá ni káwọn kan jókòó ká jẹ́ láwọn Ọlọ́run nìkan lọ́ba tá à ń pè tí ń jẹ́ Ọlọ́run là jẹ́ kò sí irọ́ ni Ọlọ́run ni ọba babaláwo tó bá ṣe tó dífá tán á ní ìbà Ọlọ́run bá ènìyàn tọ́lọ́n kólé ayé lé lọ́wọ́ àwọn ni àwọn ọba lọ́lọ́n kólé ayé lé lọ́wọ́ I swear with my life ọba lọ́lọ́n kólé ayé lé lọ́wọ́ ẹnìkan wọn ò tí ì bí obìnrin kan tí ó dùn tí ó la jẹ lóhùn yóò jáde láì yóò náà ni wọ́n pò tí ó sì ní jẹ́ kò ní jẹ́ bàbá kò ní jẹ́ mọ́ Ọlọ́run ọba nìkan lọ́ba tá à ń pè tí ń jẹ́ ẹnìkan ò lè jókòó fún mi kó sọ fún mi pé òun là jẹ́ ń bí ọ pé mo lo ti gbàgbára àjẹ́ rẹ tó ń sìn ó yá wèrè ni àjẹ́ rẹ wà lè já fúláìsì. ẹ ń parabọ ẹ ní lọ wáyé ẹ ń parabọ ọba wa sọlẹ de. mo fẹ́ kí gbogbo àwọn èèyàn ẹ kí wọn ẹ dákun. Root Culture Radio ètò tó dùn ẹ gbọ́ ń bẹ̀ ọ̀rọ̀ tó tẹ́ gbọ́ tẹ́ rẹ ni tí tó pé tẹ́ bá fẹ́ ní ṣókì ìfúnpá rẹ gẹ yóò tú lọ rẹ. yóò gòjù. Sunday Igboho ti gba Root Culture Radio ó ti gbà wọ́n mi lọ́wọ́ o ẹ̀yin tí wọ́n fẹ́ ṣe ẹ̀kọ́ lójú ẹ̀ ẹ̀kọ́ pe Nàìjíríà náà ẹ̀kọ́ gbàṣẹ lọ́wọ́ Sunday. ẹ̀rọ àwọn tó jí ni mẹ́mọ́ dùn ẹ̀rí o fẹ́ lè miss flight lé ni. ẹ̀rí tí n bá wà níbi tí wọ́n máa ń sọ Yorùbá inú mi àmọ́ dùn àwọn kan tó kẹ kò gbé ìbò lọ títí kí ló kẹ́mi kó ìbò èmi àti ìbò ọ̀dà nǹkan kan pọ̀ ìgbà tó ń interview Messi ó ṣe dé ìlú ẹ̀. èdè ilé ẹ̀ lọ́sọ̀ọ́ sọ́sọ́ ìbò ni ẹni ẹlẹ́ni bẹ́ẹ̀ bá president France débi báyìí yóò mọ sọ Faransé parapara ni bẹ́ẹ̀ bá sọ ní sàánù náà tẹ́ bá dé jẹ́mu tẹ́ bá ní hello good afternoon. nine baru angilede. ẹ tún àmọ́ gbọ́ àṣà tí ó dá o ani you are from where ebo ní sọ where you are from where I'm from Nigeria if you don't hear my language get out of here kọta. nígbà tí mo dé Jáwá ní wákàtí mẹ́ta ni mo fi rìn káàkiri nítorí tó gbé English n bá ní do you understand English. ani nine. kí n sì mọ ẹ kankan sórí ìjọba Yorùbá mi ẹ wo àwa da Yorùbá nù. ẹ ń parabọ Root Culture. mi bá dẹ̀ wá ní ìbàdàn èmi ìjẹ́ ìgbésẹ̀ mọ̀ kàwé rárá èmi ìjẹ́ ìṣe ìbò kankan làdé lójú mi. ibi mo wà ní Amẹ́ríkà ẹ mọ̀ bínú mo wá bọ́lẹ̀ òyìnbó yẹn wá ní hello mo ní yà mo ti kọjá immigration mo wá fẹ́ lọ bá ẹ tó wá gbé mi mo fẹ́ ra àwọn mọ́tò kan lọ́wọ́ ẹ̀ so gbà tí mo wá jáde síta ọmọ Nàìjíríà ni bọ̀bọ̀ yẹn o mo fọlọ́ ń búra fún yín ẹ lè believe hello mo ní yà you are from where mo ní from Nigeria me too I'm from Nigeria ẹ ma gbọ́ bàbá nígbà tí wọ́n yóò gba ọ̀rọ̀ jẹ́ I'm from Nigeria I'm from your state mo ní where ni your state I'm from Awẹ mo olórí ibu ni ọ Awẹ lọ. Awẹ ló ń pè láwẹ Awẹ ló ń pè láwẹ. ó ti bá aṣa jẹ láti mo ti Yorùbá bọ̀lẹ̀ orí bàbá Yorùbá dalẹ̀ eré ìwé wa abasajẹ ọbẹ̀ ẹ fẹ́ gbé fún yín ni. bẹ́ẹ̀ ṣe ń gbé àṣàgà yìí Ọlọ́run mọ̀ gbé yín ga àwọn kan ní ta bá kú Lárúbáwá là á sọ àwọn tá a bá gbọ́ Lárúbáwá nígbà pé Yorùbá lè mí sí gbọ́ èmi sọ Yorùbá sọ Ọlọ́run kúta Ọlọ́run èmi ò gbọ́ ọmọkè Lárúbáwá lọ́wọ́ kí n gbọ́ mẹ́ka lọ́wọ́ bí n ṣe ọ̀nà mi lọ́lọ́ bẹ̀ ni. bíbí sí lu àdébí gbọ́dọ̀ mọ̀ pé erúgbó ẹ̀ ibùdó lọ́yẹ kí n gbọ́ èmi jésù rẹ̀ kó bí Yorùbá ló bébí sí Ọlọ́run. sẹ́ẹ̀rì Yorùbá ètò ojú mi tètè wá dùn báyìí. bí ọmọ kó jí kó bọ bàbá ẹ̀ lọ́wọ́ mo ti bí ọmọ kó jí kó bọ̀ yẹ́ ẹ̀ lọ́wọ́ láéláé tilẹ̀ bí kó lè mọ́ dọ̀bálẹ̀ tán bọ̀ yóò ti. lọ́tẹ̀. good morning daddy. ẹ fi gbàjú pàdé ẹ. ọmọ abẹ̀fẹ́ kú bí èdè yẹn
ẹ̀ẹ́dẹ̀ nígbà bàbá rẹ̀ wọrí stéèjì tí àbá yẹn bàbá yẹn fẹ́ káwọ́ sókè ọ tẹríba fún bàbá yẹn. yes ó fi hàn pé ọ tẹríba bàbá yẹn fẹ́ náwó sókè no ọ tẹríba fún àwọn ìbéèrè wọn rò pé ìwọ tó ọ̀nà láfẹ̀ẹ́ pọ̀ náà bọ́lẹ̀ ní ìsìn ó ní bàbá òun rè. bàbá rẹ̀ ni ó gbọ́dọ̀ forí balẹ̀ fún bàbá ẹ̀. diabetes ó lẹ́gbàá lóun ẹ̀gbá ọ̀yà sí ẹ̀wọ́ ẹ̀gbá ló ti wá wọ́n ló ń jẹ́ wọn ló gbá lójú ọlọ́gbà ni ó wúlò bàbá sọ àṣírí yẹn fáwọn èèyàn o. tẹ bá jẹ ìbátan egun yóò le kókó ní ẹbí. ẹja lọ ó ń gbé yín lọ airport ẹyẹ èèyàn ẹjẹ máa gbé wa ibi lọ sí airport. ẹyẹ mi má bínú ọlọ́mbẹ ẹyin tèmi ní Dublin ní London everywhere America ní Germany ní Canada eléyà Ìgbòho ń lọlé mo ń lọ Ọ̀yọ́ state balẹ̀ sọ́ọ̀sì ó dìbàdàn.